سلام هي حتى مطلع الفجر وليلة القدر يا ربنا أنلنا السعادة بنا ومطلبنا سهل لنا بحرمة خير ملك الله بليلة القدر يا ربنا أنلنا السعادة بنا ومطلبنا سبيل لنا بحرمة خير خلق الله بليلة القدر يا ربنا أنلنا السعادة بنا ومطلبنا سهل لنا بحرمة خير خلق الله وليلة القدر يا ربنا أنلنا السعادة بنا ومطلبنا سهل لنا بحرمة خير خلق الله lọ́dún tó kọjá sọpẹ́sọpẹ́ nígbà táwọn fẹ́ lọ àwọn bẹ̀bẹ̀ wípé kọ́bàjá ṣe púpọ̀ sí wípé kọ́bàjá ṣe púpọ̀ sí. Bàbá Khalifa lọ́dún tó kọjá sọpẹ́sọpẹ́ nígbà táwọn fẹ́ lọ bẹ̀bẹ̀ wípé bàbá jẹ́ ẹsẹ̀ púpọ̀ sí wípé bàbá jẹ́ ẹsẹ̀ púpọ̀ sí. Àwọn dúpẹ́ tẹ̀sùn bẹ́ẹ̀ yìí. Ikú ọ̀pá yín, ààrẹ ò sí yín. Ọ̀pọ̀ yín ti kú pọ̀ lọ́dọ̀ rẹ̀. Ẹ̀bẹ̀ náà máa fi ìṣòpin. Ọ̀pọ̀ náà máa fi ìṣòpin kọ̀ọ̀bọ̀. Lọ́wọ́ máa fi ìṣòpin. Àwọn àdúgbò Fàlàwù Sàátì aláṣepé ọba tí ò ní ojú ẹnì kọ̀ọ̀kan kó tó ṣẹ̀dá ẹgbẹ́ rẹ̀ bó bá ti fẹ́.
òun ló bá tí ò sọjọ́ ẹ̀rín wà dọ́jọ́ ẹkún. Kò tún wá sọjọ́ ìjẹ̀ka dọ́jọ́ ìjẹ̀ka. Gbogbo ẹni tó bá mọ̀nà rò yóò sọ pé ọ̀rọ̀ àtọ́pẹ́ àbí òye. Ọ̀rọ̀ àtọ́pẹ́ àbí òye. Ọ̀rọ̀ àtọ́pẹ́ àbí òye. Ọ̀rọ̀ àtọ́pẹ́ àbí òye. Bàbá Khalifa, ọ̀rọ̀ yìí tọ́pẹ́ àbí òye. Ebi wọn lẹ́ni tí ń dúpẹ́ onígbòfo. Ẹni tí bá ń dúpẹ́ oníròfo. Kàkà ká gbófò fẹ́ni tí ń dúpẹ́ wọn á gbófò fẹ́ni tí ò dúró. Wọ́n á gbófò fẹ́ni tí ò dúró. Bàbá Ìjìdé ẹ̀yin tí wọ́n ń dúpẹ́ onítẹ̀yìn. Torí pé mo rí Ọlọ́run láyé yìí, Ọlọ́run à ń bẹ̀ ni. Má jẹ́ pòfo, má jẹ́ ròfo, má jẹ́ gùn lẹ́sẹ̀ ibùdó òfo. Má jẹ́ gùn lẹ́sẹ̀ ibùdó òfo. Ìdààmú mọ́lọ́. Ìdààmú mọ́bàlú. Ìdààmú màálù fáṣe ìwò tó ké o. Bàbá Khalifa Ọlọ́run dákun máa dààmú èyí. 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 Àlóhun tí ń wò yìí ò nípa yín. Gbogbo ohun tí ó pa yín ò ní wò yín. Torí pé àfọwọ́fà ní ìpèkúté ilé Rabbil Alamin ọba ẹ̀dá àfọwọ́fà ní òpọ̀tẹ́ yìí. Àfọwọ́fà ní òpọ̀tẹ́ yìí. Àníkọ́lọ́run má ṣe yìí lọ́rẹ́ o. Kò sì tún má ṣe lọ́rẹ́ yìí. Torí pé ìgbà tó wọ́rẹ́ lọ́rẹ́ lè dé, ìgbà tó wọ́rẹ́ lọ́rẹ́ lè lọ. Ṣùgbọ́n ṣá kọ́lọ́run kó ṣe ìlọ̀gá òwò kó sì tún sórí ìbẹ̀rù ẹ̀yìn. Kò 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 sì tún sórí ìbẹ̀rù ẹ̀yìn. Bàbá gbọ́ sálámà aláìkùm ó gbéyàn pamọ́. Ó gbéyàn pamọ́ kò rántí ìtẹ́ràn jẹ́. Lẹ́rán bá wọlé, lẹ́rán bá jiyàn. Ìgbà tí bàbá ó fi ṣàlejò darí dé. Ẹran bá jẹ àtàwọ̀ tún fa o. Ìrònú bá di méjì lọ́dọ̀ bàbá. Ìrònú ìyàn ò tó ta o. Ìrònú àwọ̀ ò tó ti yán.
Rabbil alamin ọba dániwáyé bàbá Khalifa ìrònú yín ní ọ̀pọ̀ tẹ̀yìn. Ìrònú yín ní ọ̀pọ̀ tẹ̀yìn. Wọ́n ní máa kí ló mọ́ bẹ́ẹ̀ dùn mọ́ ní ọ́. Ṣùgbọ́n láwọn ló fi dí ìdòṣòro àwọn. Ọba tó wá fi dí ìdòṣòro àwọn bàbá Khalifa Ọlọ́run kò fi dí ìdòṣòro yìí. Ọlọ́run kò fi dí ìdòṣòro yìí. Àdùntàn ní ṣùgbọ́n ń dọ̀kọ́. Ọlọ́run dákúndá ọ̀rọ̀ yìí ò dùn dọ́jọ́ alẹ́ má fẹ́ kan yọrí ìdùnnú yìí. 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 Àní gbogbo ẹni tí bá ń dínà máa ìkẹ́mọ́ kọjá. Ṣé bíbi ọwọ́ onítàn bá gòdè ní ọ̀nà ọ̀nà tó kúrò ọ̀dọ̀ Olúwa mi. 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 Àníṣe oore tí ẹ bá fojú kàn kó má parẹ́. Àtòyí tí ń bọ̀ lọ́nà tó ń retí bàbá Khalifa. Ọ̀nà yóò tí ó gbà tí ó fi dé mẹ́fẹ́ kan yọrí ìdùnnú yìí. Mẹ́fẹ́ kan yọrí ìdùnnú yìí. Èjìdé ìlàyé oníbàbà ẹ̀yìndé o. Ìlàyé oníbàbà Yárọ́bì ò ní jẹ́ kó jẹ́ kúrò láyé tí wá. Torí pé ìgbójú lẹ́nìkan àfọ́bọ́ lọ́rùn rẹ̀. Àlùkò lọ́bọ̀ lọ́run yóò sọ láàárẹ̀ ìdílé. Àlùkò lọ́bọ̀ lọ́run yóò sọ láàárẹ̀. Torí ṣe tó ń ṣe ní bó ti yẹ àti bó ti tọ́. Lánàá rí ìlú mi nǹkan gàzá ló ń sọ. Bàwọ́ dé anírobi ṣe nǹkan dọ́dọ̀ wọn. Bàwọ́ dé gbogbo àwọn tí ń ṣépè fún ẹsẹ̀ mọ́ ń dọ́dọ̀ wọn. Torí pé ṣé ń torí èèyàn àfọ̀bà tó nìyẹn. Ọba tó ṣe ẹ̀bá ẹ̀ kò ní dààmú rẹ̀. Gbogbo ẹni tí ó jẹ́ díẹ̀ àbójẹ púpọ̀ gbogbo ẹni tí ó jẹ́ díẹ̀ àbójẹ púpọ̀ nínú ọlá Àjí Mansuru Àyìndé Adé. Tó tún kó àwọn tó ń dìtẹ̀ kò ní ní irú rẹ̀. Ọmọ Ahmada tẹ̀hún dá pẹ̀lú lóòpọ̀rọ̀ kúrò ọmọ Sùlíyá. Tẹ̀hún lọ pẹ̀lú lóòpọ̀rọ̀ kú nítorí ìgbòhùn jáfẹ̀sìn ẹni gbàlúrú. Ẹ̀yin ará Ògùn lápapọ̀ kò gbàgbẹ́ náà máa fa. Ẹjẹ́ lọ jáwọ́ ìbínú Ọlọ́run lẹ̀ ń kọ́ lẹ́tà sí. Ẹjẹ́ lọ jáwọ́ ìbínú Ọlọ́run lẹ̀ ń kọ́ lẹ́tà sí. Kí lẹ fẹ́ gbà níbi ìkẹ́ni tó ga ó jábọ́. Ó ní pé ìyẹ́lẹ̀ ó máa wò ẹ ò fi ẹ̀ṣọ́ lọ́rùn. Kò ní jẹ́ o kọ́tà ń gbógun nítorí ẹ̀yin. Kò ní jẹ́ o kọ́tà ń gbógun nítorí ẹ̀yin. Kúlẹ̀ àwọn méjèèjì láti fi sọ yín. Òbí bá tó fẹ́ gbà ní àfiṣe.
Ìgbé ọmọ Ọlọ́run ló fi ìdúpọ̀ kan. Ìgbé ọmọ Ọlọ́run ló fi ìdúpọ̀ kan. Ìyá tí ń jà láàṣejù ẹlẹ́jọ́ wẹ́wẹ́ òjìlé tí ò ní ohun tí ń ṣe àfẹ́jọ́ rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم يا عليم صل وسلم على النبي العليم صلاة تعلمنا بآية عليم كل شيء علم الأولين والآخرين علمك المكنون المصون المحسون المنافع في الدين والدنيا والآخرة لمن يكون لنا ولا يكون علينا نحيا معه ونموت معه ونبعث معه ونسكن في أعلى الفرادس الجنان معه يا من هو معنا ومع الذين اتقوا والذين هم محسنون. اللهم يا ألف صل وسلم على الباقي وعلى قطته وشكلته صلاة تؤلف لنا بها يا واحد ويا آد القلوب وتفتح لنا أبواب المغلقة اسر الألف والباء ونكتته وشكلته يا ذا الجلال والإكرام. اللهم صل على محمد صلى الله عليه وسلم صلاة كاملة تامة جليلة مكفولة شاملة أجايب النبي دادا صلى الله عليه وسلم بدوام ملك الله مضاعفة بأضعافه صلى الله عليه وسلم وعلى آله كقدره وامتدار العظيم. اللهم أحرسني بعينك وأمك واخصصني بأمنك ومنك وتولني باختيارك وخيرك ولا تكلني إلى كلاءة غيرك وهب لي عافية غير عافية وارزقني رفاهية غير واهية وكلفني بجواشر آلاه ولا تسفر بي أسفار الأعداء إنك السميع الدعاء. وجهت وجهي للقديم الباكي لا درني حسد سن فاكي إني مفوض له أموري أرجوه أن يديم لي سروري ووجدت أمري للإله الواحد ورد عني مكر كل حاسد وردهم بغيظهم ما نالوا مرادهم وما سعوا وقالوا وأرجموا وكبتوا وليموا حياتهم وكلهم وليم صلى الله عليه وسلم. إلى كل النبي دادا صلى الله عليه وسلم. ẹni orí rẹ̀ ó dókè tí ó dọ́gba nàbì lálẹ́ yìí lẹ́ni ohun rẹ̀ bá dọ́gba dọ́ Muhammad. bó bá ṣe pé mi lẹ́yìn ni tẹ́ bá gbé fún tẹ́ bá fẹ́ kú yàn pé yẹn ní karahun tó o bá ṣe karahun nítorí ìfẹ́ ànábì kò sáwùrú bẹ́ẹ̀ dídé kó lè bá ní Muhammad. ayé tẹsára sí ẹ dìde ẹni sallallahu alaihi wasallam. ẹni bá lọ́wọ́ méjèèjì kójú fún ẹni bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. ẹ̀yà àjọkó kharajna bihi min kulli díìkì wa ummati. ìdààmú wà láyé ìfún kankan wà láyé ká nàbí o tó dé. sallallahu alaihi wasallam.
ìjà nẹ́bí ìrọ̀rùn fi dé. Ẹ wá sọ tá a lè fi sá fún lẹ́yìn ká mọ iye káyọ̀ wẹ̀ dáadáa. Sallallahu alayhi wa sallam. Sallallahu ala Muhammad. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Wọ́n fi máa yìí wá sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Yorùbá nẹ́bí ní dáadáa. وما كان نوحا قبل آدم مسفرا. Níbẹ̀ yìí, akí bàbá Maulana Al-Khalifa Al-Hajj Muhammad Mansour Ejide. Bàbá mi, gbogbo ọlọ́run bá sọ kẹfà sí Lúdà, ọlọ́run jọra yẹn ní àdàrà yín. La ilaha illallah. Àbí kí wọlé bàbá wa ìmọ̀mọ́ àgbà. Béèyàn bá wí dáadáa, ayé rẹ̀ ó dọ̀ dálẹ́. Ẹni ohun rẹ̀ bá lo òkè, ọmọ rẹ̀ ó dẹ̀yìn lójú ẹ̀mí ẹ̀. Maulana Fadilatul Imam. Gbogbo akẹ́kọ̀ọ́ ẹja dìde fún bàbá. Gbogbo olórí rẹ̀ ti bẹ́ẹ̀ ní ẹgbẹ̀rún ṣéwù. Ẹgbẹ̀rún ṣéwù. Àwọn ìnáwó àgbà fún gbogbo ilé Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. Wàlá sí tàmàlì fún àjì. متاعش دائما ولا زلت تعلو كل يوم وليلة. Gbogbo báyìí lọ́wọ́ yọ kiri lọ bàbá. Agbára sí ikú òní kẹ́yìn. Àmín. Ẹ bá ń pariwo ṣé. Alẹ́kùn àwọn ọlọ́run sí. Ló dàfẹ́ ni orí báwọn. Iye bàbá yẹn bá mi pariwo lẹ́yìn ẹ̀yìn báyìí ẹ̀mí yóò lò wọ́n. Ọlọ́run wa Muhammad. Gbogbo tá a bá ti rí inú ẹ̀ rí bí ti rí nìyí. Wọ́n ní ti ká àgbá nínú ẹ̀ rí bí ti rí nìyí. Ìràwọ̀ tá a bá nínú ẹ̀ rí bí ti rí nìyí. Ìdíjà àgbáyé náà rí bí ti rí rẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run bá rí rẹ̀ rí bí ti bàbá ẹgbẹ̀rún ṣẹ́. Ẹgbẹ̀rún náà, olùsẹ̀ ìdarí ẹgbẹ́. Ọlọ́wà nínú wa. Bàbá ẹ̀ bẹ̀rẹ̀ yìí pẹ́. Ẹgbẹ̀rún bọ́lá ló Muhammad. Sallallahu alayhi wa sallam. Àmín. Àmín. Ẹjọ́ pariwo ṣe. Wallahu ya'simuka. La takhafu daraka. ولا تحزن. ولا حول ولا قوة. إلا بالله العلي العظيم. إلا بشيء. Ọba tọ́lá ní ìṣẹ̀lẹ̀ àfẹ́fẹ́tẹ́. Àìtọ́ owó ní ìṣẹ̀lẹ̀ àfẹ́lẹ̀ kọ́. Àfikúlí jẹ́ ẹ̀kọ́ onígbàdùn ọbẹ̀ àfikóríkúlí. Àfikóríkúlí yìí. Àfọ̀kẹ́tìrẹ́ rí onígbàdùn rẹ̀ tí ó fi yí. Bàbá yìí máa wò pé wọ́n sọ ẹni ló ń bẹ̀rẹ̀ sí i. Ọlọ́mọ bá wọn. Wọ́n sọ wọ́n di ìlàmẹ́rẹ̀. Àrùn kákòkò sì máa bẹ́ẹ̀. Àrùn kákòkò sì máa bá wọn. Àrùn kákòkò sì máa bá wọn. Àrùn kákòkò sì máa bá wọn. Ájí bàbá kí wọ́n máa wọlé. Bàbá wọn wáyé ẹ̀tọ́ yìí. Ọlọ́mọ mi gẹ́gẹ́ tẹ̀lé bí ayé.
Àmín. Ọ̀sán àtòrún tẹ̀mí jí sí ọlọ́run ọkùnrin nígbà rẹ̀ bẹ̀. Amina. Mọ̀ràn tó ní sẹ́lẹ̀rì yín. Àmín. La ilaha illallah. Amina. Ọ̀nà lè tá ń tàkímú. Àmín. Jẹ́nẹ̀lẹ̀ àdúgbò yìí náà. Amina. Wàhúzíwò ìnáwó yòhádì yìí náà. Nìtàntàkímú nílẹ̀ àdúgbò yìí náà. Wọ́n tàkímú ọlọ́run yóò lò fún gbogbo ẹni mi. Amina. Wàhúzíwò ìnáwó yòhádì yìí náà. Àmín. Akíwọ́n gbogbo àpò àbí introduction. Aláàjì wọ́n ti tẹ̀lé lórí fìtì ní mo kì í púpọ̀. Akíwọ́n lè bàbá imam. Ẹlẹ́ni kí bọ́ọ̀fẹ́ ń ṣí ìtawà yín ní àbẹ́yìntà. Ẹni ọlọ́run kí lọ́lọ́run máa lanu ọmọ èèyàn tẹ́ ẹ bá ń kí. Ọba tí kí yóò ní padà. Àmín. Bọ́lá Mustapha Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. La ilaha illallah. Àmín. Bọ́lá Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ebi kì í ṣe rọ́ ìlú tí lásìkò bí ohun àṣì. Inshallah. Ẹwà lásìkò bí ohun àṣì ọmọ agbé ajá náà sì dá lóhùn kí ló wí. Èsì ọgbọ̀rọ̀ mọ́ lọ́rọ̀ lọ́wọ́ ni. Bàbá náà là ń retí. Mo ti ṣe mọ̀kọ́dímà àti sàṣàlátù fún Nábì. Sallallahu alayhi wa sallam. Àti ṣe gbogbo ń tẹ́ ní a máa wí. Àti wí. Ẹn wíru ẹ̀ lọ́wọ́ ẹni àmì náà ní wọlé. Ẹ̀sìn wọlé ẹ̀ ní wọlé lékú lọ́wọ́. Amina. Ọdún eléyìí tá a wá ṣe ń bí lẹ́nìí Laylatul Qadri. Ọlọ́run má ṣe láṣẹ máa yín. Àmín. Mọ́jọ́ ta ọkọ̀dé ti búlẹ̀ lérí yín. Amina. La ilaha illallah. Àmín. Ọlá Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ọlá àwọn tí wọ́n sọ yín dà báyìí. Àwọn kan ló ní máa lọ yí ọmọ rí báyìí tí báyìí dá ọ̀ka kó yí padà. Ọ̀tọ̀ nínú rẹ̀ ọ̀tọ̀ lórí rẹ̀. Inú rẹ̀ náà ni ó bí ẹlòmíì tí èkú torí tí èkú fara rẹ̀ náà lórí rẹ̀ Ọlọ́run òṣìṣẹ́ fún. Allah. Ìdọ́lọ́ ṣe fún bàbá wa Khalifa. Èjìdé inú rẹ̀ bí orí rẹ̀. Gbogbo alẹ́ làwọn amílálẹ̀ yìí orí rẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ṣe bí ọlọ́njọ́ bá wa délé. Àmín. Ẹ̀sán mi jẹ̀ máa. Amina. La ilaha illallah. Àmín. Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ẹ̀rọ ọ̀rọ̀ àti àpálẹ́ iná ni máa ké fún wa lọ́dọ̀ bàbá wa gbà. Fadilatul Imam Ash-Shaykh Tal'atu Yunus. Bàbá wa ìmáàmù àgbà gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀wù dáadáa. Ó jura wọn lọ fa. Ash-Shaykh Ad-Daktur. Inshallah. Mọ̀láyà ẹ̀wù dáadáa ní ṣéwù. Ẹ̀rọ mi dùn. Mọ̀lánà Ash-Shaykh Al-Imam Ad-Daktur Tal'at Yunus Olùsínà Ayílára kejì ẹni àdámọ́ lọ́wọ́ hayatahu. Àdámọ́ lọ́wọ́ hayatahu. Bàbá wa the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. Ẹ̀tọ́ wíyẹ̀ máa. Lọ́mọ́sá ní àríwá bàbá. Àmín. Yá talibal ilmi wal islam silahuma. Fàìdá mina al-amali wa yanu tasdarihu. Láṣẹ bàbá wa ìmáàmù àgbà. السيارة والمركزة التي عملت قد بصران بما لا يدرك البصر. Ẹni tí a bá ti get ready, kọ́ get ready. Bàbá ìmáàmù ká gbọ́rọ̀ lẹ́nu wọn. Gbogbo apáta á gbọ́ àwọn kí mi. الحقيقة من الكلام الدليل من الكلام الشهد الشهداء من الكلام أبقى قرتي
بالإسلام تخدمون. Bàbá ní ká ṣàdúrà bẹ̀rẹ̀ látẹnu àwọn gbogbo wa tá a jókòó ẹjẹ́ pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. Bàbá ìwọ́n àgbà ní ká pé bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. Allahumma salli. اللهم صل Dákòwé dáadáa. Ala sayyidina Muhammad. على سيدنا محمد Wa ala alihi. وعلى آله Wa ashabihi. وأصحابه Wa atba'ihi. وأتباعه Wa sallim. وسلم. Èyí tá a fẹ́ wí yìí wọ́n ẹ bẹ̀ yẹn wí. وكيف يهوي Bọ́ ọ bá ti wọra rẹ torí pé ibi Ọlọ́run bá mi dé yìí tẹ́ mi lọ́rùn. Ibi mo sì tó fẹ́ lọ, ó ga ju bí lọ mo sì fẹ́ débẹ̀. Ọpẹ́ ní bẹ̀rẹ̀ débẹ̀. Sọ pé alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. Alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. Alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. Bàbá wa ìmáàmù àgbà. شيخ Fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ká sọ wípé ọpẹ́ tá a dá yìí, Ọlọ́run kó yọ́nú sí fún wa. آمين. Lẹ́sìn afẹ̀yìntì ẹ̀sìn, àwọn sọ fọlọ́mù wípé agbóńlẹ́lẹ́ tí bàbá wa Èjìdé dálẹ̀ láti 30 years sẹ́yìn. Agbóńlẹ́lẹ́ náà, Ọlọ́run má jẹ́ àfi bàbá wa Èjìdé sàpàtì lọ́dún tó ń bọ̀. آمين. Ọlọ́run gbà fún àjàmbá àbí ọgbà. ọgbà Bàbá wa ìmáàmù onísọ́lọ̀ ń gbà bí ọgbà. Ọlọ́run gbà fún wa. Ọlọ́run gbà. Bàbá wa ìmáàmù àgbà. Àwọn náà ni wọ́n wá jòkó lẹ́sẹ̀ báyìí. Tí wọ́n ń gba gbogbo àlejò àfàyányá. Láti gbogbo ilẹ̀ yẹ̀wò tí kálukú bá ti wá hẹ́ pé bàbá wa Èjìdé làwọn wá bá ṣe Lailatul Qadri. Bàbá wa Èjìdé wọ́n wò ó wípé ìwọ Ọlọ́run bọ̀ bá lèmi ọmọ abẹ lọ́dún yìí. Wọ́n gba bàbá ìmáàmù lọ́wọ́ wa. Yọjọ́ pàwọn náà láàrì. Bàbá ìmáàmù náà ni wọ́n jókòó yìí. Alhamdulillahi rabbil alamin. Lẹ́yìn náà tó wá rí bẹ́ẹ̀. Gbogbo Eastbourne látòkè délẹ̀. Ọlọ́run wá jẹ́ ká ríra wa sọkún. Àríra wa banújẹ́. Gbogbo wa làlùbáríkà wa pọ̀ sí àbíbẹ̀rẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ní jó pé bẹ́ẹ̀. Amina. Ìkẹ́ Ọlọ́run ọba Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá ní abẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú bísímìlá Lailatul Qadri tòní. Abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bísímìlá. Ọlọ́run yóò yọrí pẹ̀lú alhamdulillah. Amina. Bàbá wa Èjìdé dojúmọ́ àfẹ̀yìntì ọdún kan máa béèrè omi ni. A tó fi ẹ̀yìntì ọdún yìí a fi béèrè tí ń bọ̀ fún bàbá. Ọlọ́run jẹ́ wọ́n pọ̀ lálàáfíà jù báyìí lọ. Amina. Wọ́n pọ̀ lódẹ̀ra jù báyìí lọ. Wọ́n pọ̀ lọ́lá jù báyìí lọ. Wọ́n pọ̀ lọ́lá jù báyìí lọ. Nítorí bá a bá ṣàfẹ́kùn ẹni yìí, a ṣàfẹ́kùn tọ́pọ̀ lù yìí. Olówó pọ̀. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀, olówó tí ń ná tiẹ̀ bíi Tèjìdé dà. Olówó tí ń ná tiẹ̀ bíi Tèjìdé dà. Gbogbo kálukú ni wọ́n ń gbádùn látara pọ́lọ̀ ń dá bàbá Èjìdé sí. Ọlọ́run má fi yé lẹ̀ nígbà kan. Àmín. Gbogbo wa ẹni tí gbogbo wa kọjú àdúrà sí ni bàbá wa Imam. Wọ́n ní ó dé lọ òbí mọ́lẹ̀ o. Ó dé lọ òbí mọ́lẹ̀ o. Ọlọ́dìmọ̀lẹ́ o. Bàbá wa Imam. Dr.
Tọ́lá Yunus Olúṣínà Ayílára ó dé lóòdì mọ́lẹ̀ o. Òdì mọ́lẹ̀ o. Ó dé lóòdì mọ́lẹ̀ o. Òdì mọ́lẹ̀ o. Ọ̀pọ̀ ayé lọ́wọ́ wà lọ́kọ̀ọ̀kan. Ó dé lóòdì mọ́lẹ̀ o. Ó dé lóòdì mọ́lẹ̀ o. Òdì lóòdì mọ́lẹ̀. Gbogbo ayé lọ́wọ́ wà lọ́kọ̀ọ̀kan. Òdì lóòdì mọ́lẹ̀. Olúṣínà Gbogbo ayé ló wà lókòókò, òdèlé bí màlẹ́, òdèlé bí màlẹ́, òdèlé bí màlẹ́. Gbogbo ayé ló wà lókòókò, òdèlé bí màlẹ́, òdèlé bí màlẹ́, òdèlé bí màlẹ́. Gbogbo ayé ló wà lókòókò, òdèlé bí màlẹ́. واستجبت له نجيت يا ربي دعاء واستجبت له نجيت يا ربي دعاء واستجبت له نجيت يا ربي واستجبت له في فلك الماهر في اليم مشغول في فلك الماهر في اليم مسجون نجيت من تهمتي نجيت من بلهي نجيت من تهمتي نجيت من بلهي من بلهي نجيت من بلهي كل أعدائي ومكرهم نجيت من كل أعدائي ومكروبي. الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Bàbá wa rọ́ ìlú ẹ sì gbé kà síbi Ọlọ́run pè sí. Ẹ gbé àgbàdo síbi Ọlọ́run pè sí. Ẹ gbé iṣu síbi Ọlọ́run pè sí. Ìtawà ìlú yìí mọ̀. Èmi wípé bí a bá fi hàn sí rọ́ ìlú yìí. Tó bá yẹ pé nǹkan ọ̀gá wa ṣe dáadáa sí màmú wa, á wà pé ẹ bá ti bí kan lọ́wọ́ wọn, ẹ fẹ́ lèmi. Bàbá Ọlọ́run púpọ̀ yín máa ń ṣe kò ní padà lẹ́yìn yín. Àánú Ọlọ́run tí ń bẹ lára yín ò ní kú ọ̀mẹ́. Ẹ wà ní gbogbo ẹ̀mẹ́ lára àfíà. Àdéhùn báyìí àrìnàkúrẹ́ àmọ́rẹ́lọ́bàrẹ́ lé ọ̀dà máa ṣe àlọ́hùn àkùrọ́tà. Àmín. Àmín. Àmín ya Allah. Àmín ya Allah. Àmín. Engineer. Engineer. Àmín. Àmín. Pẹ̀lú yọ̀ǹda bàbá ìmáàmù àgbà, ẹ bá ṣe ṣéèrù. Àti gbọ́ àdúrà ìbẹ̀rẹ̀. Ẹni kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ náà ló ní ẹgbà ẹ̀sìn ló kọ́ mi. Ìsìn nìyí náà pàtàkì.
ọlọ́mọṣẹ́ àwọn alájọpọ̀ iwájú ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ la ní ẹ̀tẹ́nìkọ̀ káàdì débi tèmi ọjọ́ tiẹ̀ ẹni tó jòkó tì tó ló fi nú hàn nǹkan mí bẹ tí òfin hàn àbòfin hàn lọ́hùn. wọ́n sàwọn aládùúgbò tí wọ́n ṣe fún wa yìí ìtẹ́nìkọ̀ kan gbé débi tí ń jẹ́ ẹ̀dùn ọkàn ọlọ́run jẹ́ abádùn lọ́rẹ́ lórí ẹ̀. Àmín. La ilaha illallah. Àmín. Al-an nísìnyí alábi agbọ́ àyọkẹ́ látinú al-Qur'an látẹnu alfa Idris Yunus olùkọ́ àwọn àgbàlagbà alfa wa Idris Yunus gbogbo ẹni ọlọ́run bá ní kí máìkì ọmọ àtẹ̀lẹ́wọ́ ń bí alwaqitu la tuqayyar bil habli ẹran là á so lókùn mọ́lẹ̀ àsìkò ṣe é so bí ẹran ọ̀dà alwaqitu agila mina dhahabi nígbà òdì ti pọ́wọ́ tó ń àsìkò wọn yù lọ gbogbo ẹni tá a fẹ́ jà lùbáríkà rẹ̀ ìwé ń bẹ lọ́wọ́ mi tó kún ojú àtẹ̀yìn àsìkò onítọ̀wọ́ mi bàjẹ́ yìí sì dìde tẹ́ni tá a bá fún táyì rọ́yìn ìlú tó bá lára àwọn kọ àbùkù ọmọọṣẹ́ tó wá ṣe ni ẹ dákun níwọ̀n bá sókí ẹ bá kàn Qur'an Sheikh Idris Yunus. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Rabbi irhamna bil Qur'ani asami kutubi min rahmani ikra min Qur'an hayataha sab'a masani wa huwa shifaa'un lil insani ينجي مريم من إيران إكرام فرقان حياتها سبع مساني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يديه من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا أساطير مبين ومن أسلم ممن افترى على الله كذبا ويدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولا
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلك خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. صدق الله العظيم. الله أكبر. Ẹ̀rọ gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Ṣé láti gbọ́dọ̀ tóbi máa ní? Allahu Akbar. Ẹ̀rọ kan ti gbọ́ Al-Qur'an. Èyí tàbí ní máa dára wa dúró lè pé ká dìde ká sanwó Al-Qur'an lẹ́ẹ̀kan náà. Gbogbo wa náà ló lórí ire kátàtì máa ń sálápá ń tètè àti máa débí. Máa wá pé Ọlọ́run fi Kùránì bá mi táyé mi ṣe. Fi Kùránì bá mi táyé mi ṣe. Kùránì bá mi táyé mi ṣe. Kùránì Ẹjọ́ sọ wọ́n Kùránì lẹ́kẹ̀ẹ́. táyé mi ṣe. Èmi máa fẹ́ tí ó tàn ṣe. Fi Kùránì bá mi táyé mi ṣe. Ayé mi máa fẹ́ tí ó tàn ṣe. Fi Kùránì bá mi táyé mi ṣe. Ọlọ́run fi Kùránì bá mi táyé mi ṣe. Kùránì bá mi táyé mi ṣe. Kùránì bá mi táyé mi ga. Kùránì bá mi táyé mi ṣe. Èmi máa wá tí ó gbé ga. Kùránì bá mi táyé mi ṣe. Fi Kùránì bá mi táyé mi ṣe. Kùránì bá mi táyé mi ṣe. Èmi máa wá tí ó tún ṣe. Kùránì bá mi táyé mi ṣe. Ayé mi máa wá tí ó tún ṣe. Kùránì bá mi táyé mi ṣe. Sọ́kẹ́rọ̀ fi wò máa gbé wá ga. Aláwọ̀ fi wò máa gbé wá ga. Ṣébí wo ló yàgbé gbà lọ́dọ̀? Ṣébí wo ló yàgbé gbà lọ́dọ̀? Ìwọ lọ́la gbígbà lọ́dọ̀. Rábìrì máa gbé wá ga. Rábìrì máa gbé wá ga. Ṣébí wo ló yàgbé gbà lọ́dọ̀? Ṣébí wo lọ́la gbígbà lọ́dọ̀? Ẹgbẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́mọsá wọlé Al-Qur'an tí ibi àbùkátà ìdá lọ́sàn-án lóru àti gbígbọ́ rẹ̀ àtọwọ́tà sáwọ́ rẹ̀ ọlọ́mọsá bí àbùkátà ìdá kọ̀ọ̀kan wa. Àmín. Ẹ sáàmì jẹ̀má. Àmín. La ilaha illallah. Àmín.
ala Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Àmọ́ owó fi ti mi. Allah hayata. Al-faqiru laysa fil jayb bal fil qalbi. Allah. Àìlówó lákòókò ló olùsí èèyàn. Ẹni ó ní tí ọ̀fẹ́ nánà olùsí ní. Allah. Al-faqiru laysa fil jayb bal fil qalbi. Obìnrin mú ó dé àyín. Àní a sì ná torí Ọlọ́run. Ó tó tẹ̀ mí. Orí tá à nílò kan Ọlọ́run ti sáyẹ̀ ní kọ̀ọ̀kan wa. Àmín. Báyìí, the first lecture. Ọ̀rọ̀ Ọlọ́run àkọ́kọ́ tá a kọ́ gbọ́. Èmi kì í yapa àdéhùn. Bẹ́ẹ̀ bá ti ní rọ́ìlù tó bá máìkì mú. Tọ́wọ́ ní ajá náà sì. Pépà ìsàlẹ̀ ń ní o mú yóò bò dé jẹ́ fọlóde nu. Ìsàlẹ̀ ni ọlọ. Ìsàlẹ̀ ni ó lọ, ìsàlẹ̀ lọ́ ṣe kí ni? Wọ́n kò ń wà sí wọn ní ọwọ́ àwọn pè yẹn ni. Ìyókù ọ̀rọ̀ imam. Ìyókù tí ń létò ni. Ìyókù tá a rẹ̀ kọ́ mú bẹ̀ ni. Allah. Ìyókù àwọn ẹlẹ́kọ̀ọ́ ni. Ìmáàmù tó lẹ́kọ̀ọ́ wọ́n tún níwèé ẹ̀rí ẹ̀kọ́ lọ́wọ́. Allah. Ọba Ọlọ́run ní jẹ́ kájúkú. Àmín. Ìmọ̀ràn táwọn ní sẹ́ lórí yín. Amina. La ilaha illallah. Amina. Alágbára lé olóhùn náà bá alágbára oko jà. Ó ṣe. Alágbára lé olóhùn náà bá alágbára oko jà. Ọwọ́ adébẹ̀ alágbára oko ń sùn lọ́wọ́. Ẹyí kò ní níta agbára rẹ̀. Wọ́n wá gbé odó bíi mẹ́fà. Wọ́n gbé ilé láyà wọ́n wá ń gún. Wọ́n ní kí ni wọ́n fẹ́ ṣe wọ́n ní wọ́n fẹ́ jí ẹni tó fẹ́ bá jà yìí. Allah. Wọ́n wá ń gún. Nígbà tí ó yájú lẹ́yìn wákàtí kan. Ó ní ta ní dìstọ́ọ̀bù mi tí ò jẹ́ sùn. Nígbà tó ọ fẹ́ dìde lójú oorun ni ọwọ́ arúnkùn ọwọ́ àtọ́tọ́ nà báyìí lọ́nà igi ìrókò igi gẹdú gbogbo wọn sì ń wó nínú bó. La ilaha illallah. Alágbára lé tó fẹ́ bálágbára oko jà. Ó ní ìmọ̀ bálágbára kó èèyàn ní iyì tó bẹ́ẹ̀. In kana Allahu ma'aka. Bàbá Imam, Muhammad alladhi alayk. Ẹni tí màá yí ọlọ́run máa bẹ́ lára rẹ̀, ọ̀sẹ̀ ní tó lè ti ṣubú. La ilaha illallah. Bọ̀ọ̀bá ló ti abẹ́jọ́ ṣubú ọlọ́run ò sí lára ẹni. Wọ́n ti bẹ pẹ̀lú yóò ní padà. Àmín. Onísọ fún wọn ò ṣe mọ́. Àmín. Afárá àṣẹyẹ. Alhaji Bushra Abdulsalam Amir. Ẹ máa bọ̀ wá, ẹ jẹ́ jàǹfààní. Ẹ wá bá wa sọ̀rọ̀ ọlọ́run. Àmọ́ wa kí gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́, àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ níkàlẹ̀. Amir. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء دين الإسلام وجعلنا إخوة البر والتقوى كاسمنا حتى نلقى نبينا محمدا صلى الله عليه وسلم في جنة عالية قطوفها دانية. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا متقبلا وشفاء من كل داء بحق اسمك ذي الجلال والإكرام منتقى
لا لا إله إلا الله الله لا لا إله إلا الله الله لا إله إلا الله الله أنا لا إله إلا الله الله أعز الله نجل الصالحين له أمير الواحدين به باتره ما شافت غارات وعليه في الخيار لفاضلين لقد ورث المجادة من كرام وكان له وسام السابقين وكم ربى الشباب وقومته محاسن هذه عبر سنين وكم نفع لأنام بحسن خلق وعلم ضمه بالعابدين فباسمك قلت بشرانا دواما وجودك بصداقتك ميفينا بسم الله الإله بسم الله الرحمن الرحيم لإله قريش إلههم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أولئك يا معين. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí a dúpẹ́ fún. Òun náà ni ọba tó lágbára láti ṣe gbogbo nǹkan tẹ́nìkan sì rí bí léèrè lórí tó bá ṣe. Ìgẹ́ kọ́mẹ́jẹ́ta náà Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tó wáyé wá ṣe rere tó sì kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ lójú ọ̀nà tí mo fi ní sórí ibú fẹ́ni tí ọba fẹ́ sórí ibú. Wa man a'rada 'an millatihi. Gbogbo ẹni yóò wù bó ti wulẹ̀ kó tó bó ti wulẹ̀ kó rí. Tó bá kó rí kó nínú ìlànà náà Muhammad sallallahu alayhi wa sallam. Irú ẹni bẹ́ẹ̀ fàkòdì lọ́gà. Ẹni bẹ́ẹ̀ ti ṣìnà nítorí ìjọ máa jáde lẹ́nu rẹ̀ tí ò ní dáa ni. Àwọn sàábé rẹ̀, àwọn tí wọ́n ràn lọ́wọ́, àwọn tí wọ́n kún lọ́wọ́, àwọn tí wọ́n dúró tì í. Ọlọ́ba ṣàlékún kí àtàánú fún gbogbo wọn lápapọ̀. Àmín. Gbogbo anára mọ̀ bójú ọjọ́ tí rí ní àbáwá másìkò lò. Ìyá gbọ́dọ̀ lásìkò láti fi ṣe nǹkan. Lábẹ́bẹ̀ mọ́ sọ̀kalẹ̀ wá sọ́dọ̀ ọ̀gá mi àgbà, olùwọ̀ òkọ́sí àgbà, olùrí ni àgbà, ẹni tó lọ rán, ẹni tó lọ yàn, ẹni tó lọ gún, oríire tí boríire ránṣẹ́, ọ̀gá táìmáyé ọ̀gá ń bẹ lábẹ́rẹ̀. Aláàánú tó fà àwọn èèyàn sí koro àánú, ẹni tó gbé àwọn èèyàn bí ẹ máa bọ̀ wá sí tọ́lọ́ táwọn èèyàn dá lóhùn, ẹni tó polówó tó lówó gbà fún, ẹni tó gbé tálíkà àti tálíkà tẹ̀lé, ẹni tó pọ̀ ní mímọ̀ tó ní máa sọ pé nǹkan gidi ló gbé dé, ẹni tó wọlé Ọlọ́run tó kọ́ àwọn èèyàn bí yẹn ti sin lọ́hùn, ẹni tó wọlé Ọlọ́run tó kọ́ àwọn èèyàn bí yẹn ti náwó sójú ọ̀nà tọ́lọ́hùn. Ó ṣàlàyé ọ̀rọ̀ róyé, ó tú kéwúkéwú lágbòye, kéwú jókòó sílé wọn, kéwú ní máa tú mi, sì jókòó sí ọ̀tọ̀ máa tú mi lọ. Ẹni tá a fún láwùyé lágbòye, ó ṣàlàyé ọ̀rọ̀ nínú ọ̀rọ̀, ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀, ọ̀rọ̀ padà wá pa àwọn kan, ó kó wọn nínú ọ̀rọ̀, ó wá sọ wọ́n dẹni ọ̀ràn. Àwọn àgbà Sheikh al-Ustaz al-Imam
الدكتور يونس بولا Olúṣínà Ayédára the second. Wọ́n bá wípé dáadáa búrò ní sí ọ́. Dáná Allahu izzatakum wa hafizakum Allahu wa ra'ah. Ọlọ́run má polúṣínà ká lè rí wá tún ṣe. Bẹ́ẹ̀ni. Dákun má yòlúṣínà ká lè rí wá tún ṣe. Àfọ̀rẹ́rẹ́bẹ̀ ànábì Muhammad àfilérẹ́bẹ̀ tí jẹ́ Káàbà. Àfọ̀rẹ́rẹ́bẹ̀ ànábì Muhammad dákun má polúṣínà ká lè rí wá tún ṣe. Dákun má polúṣínà ká lè rí wá tún ṣe. Dákun má yòlúṣínà ká lè rí wá tún ṣe. Àfọ̀rẹ́rẹ́bẹ̀ ànábì Muhammad àfilérẹ́bẹ̀ tí jẹ́ Káàbà. Àfiwérẹ́bẹ̀ Al-Qur'anu dákun má yòlúṣínà ká lè rí wá tún ṣe. Ọlọ́run má polúṣínà ká lè rí wá tún ṣe. Dákun má yòlúṣínà ká lè rí wá tún ṣe. Àfọ̀rẹ́rẹ́bẹ̀ ànábì Muhammad àfilérẹ́bẹ̀ tí jẹ́ Káàbà. Àfiwérẹ́bẹ̀ Al-Qur'anu dákun má yòlúṣínà ká lè rí wá tún ṣe. Ọ̀gá mi ní wọnú ọ̀rọ̀ pé ń sọ̀kalẹ̀ rí. Báàtọ́gá mi ti ní wọnú ọ̀rọ̀ pé ń sọ̀kalẹ̀ rí ẹrù sì bà mí mọ́. Alhamdulillah. Ọ̀gá mi ti balẹ̀. Bá ti dájọ́ rẹ̀ náà látò dájọ́ rẹ̀ lónìí náà tí náà dídí kan fọ́gá mi. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. وصل لربك وانحر إن شانئك هو الأبتر. Àmín. Mo fi kí gbogbo tí jẹ́ ìmáàmù káńsù. Ọlọ́run kọ́ máa di gbogbo yín lápapọ̀. Àmín. Ọlọ́run kọ́ sàlékún orí fẹ́ ní kọ̀ọ̀kan yín. Àmín. Bàbá ìgbà ìmáàmù nípò yìí, ọlọ́run bá ti ń jẹ́. Àmín. Bàbá àgbà mọ́ọ̀m tìjàtìjà, àánú ọlọ́run tọ́nà àtọ́ ọlọ́run kọ́ bá ṣe fún yín jù bẹ́ẹ̀ lọ. Bàbá ìmáàmù Léjìdé, ọlọ́run kọ́ bá mójútó yín. Àmín. Gbogbo àwa Umara tájẹ́ ti Islamic Brotherhood of Nigeria fún South West. Àánú ọlọ́run tọ́nà àtọ́ ọlọ́run kọ́ bá ṣe fún yín. Àmín. Ọlọ́run kọ́ bá mójútó gbogbo yín lápapọ̀. Àmín. Bàbá Barrister Ọwọ́adé, gbogbo ìgbà náà ni ẹ má bá wa sọ tí a sì máa ráǹfààní bẹ́ẹ̀. Èyí tẹ́ tó bá wa sọ lónìí, ọlọ́run àtẹ̀yìn àtàwá ọlọ́run kò sì gbogbo alẹ́ lórí rẹ̀. Àmín. Bàbá wo òkúta gidi, Allahu àánú ọlọ́run akbar. tọ́nà tán, àtàyè àti tẹ́ mójútó ń bẹ̀ ọ̀pẹ́ kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Àmín. Wàlá Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Someone not less to be my father, my role model. Bàbá Al-Khalifa Al-Mansur Abdulhamid Ejide. Adama Allahu hayatahu. Ọlọ́run kó bá wa mójútó yín. Àmín. Àtẹ̀yìn àti gbogbo àwọn èèyàn ńláńláńláńláńlá tí wọ́n bẹ níbi tẹ́ ti jókòó náà. Ọlọ́run kó bá wa mójútó gbogbo yín lápapọ̀. Àmín. Islamic Brotherhood of Nigeria bẹ̀rẹ̀ látòrí chairman Wálé Àdìgún tí ẹ kárí gbogbo àwọn tí jẹ́ executive nínú Islamic Brotherhood of Nigeria Ògbómọ̀ṣọ́ branch. Ọlọ́run kó bá wa ṣàlékún orí fún gbogbo yín. Àmín ya Allah. Ẹ̀yin àwọn alágbàlagbà, ẹ̀yin àwọn alásàlátù, ọlọ́run kó bá wa mójútó yín. Àmín. Gbogbo wa lápapọ̀ ọlọ́run kó mójútó ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Bàbá wa àgbà National Amir Justice Suleiman Mọ́bọ́lájí bẹ́ẹ̀bọ́ rẹ̀ máma lọ́sọ̀ọ́. Adama Allahu hayatahu. Wọ́n bẹ nílẹ̀ mímọ́ ọ̀nà bá wa mójútó wọn. Owó tí Àmín. jẹ́ bí wọn lọ́mọ jọ bàjẹ́. Àmín. Wala hawla wala quwwata. La billahi al-aliyyil azim. Àtọkùnrin wa àtobìnrin wa. Ẹni tó já sí pé ojú mi ò tó láti dákọ rẹ̀ àwọn òǹkọ́kùnrin yọ. Ẹni tó ju mi ò tó láti dákọ rẹ̀ àwọn òǹkọ́kùnrin yọ. Wọ́n á da kíkí méjèèjì papọ̀ pé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.
kàtígórì àwọn èèyàn láyé bá ti pọ̀ tó ìméjì náà ni wá. Tó o bá ti jẹ́ kàtígórì A ó jẹ́ kàtígórì B ó gbọ́dọ̀ jẹ́ kanu méjèèjì. Àmọ́ àwọn kàtígórì àkọ́kọ́ táǹpé ní àsínfòlẹ̀ awwal àwọn yẹn Ọlọ́run gbé wọn kalẹ̀ ní mafati al-khayr wa maghaliq al-sharr. Àwọn kàtígórì B àsínfò sáàni àwọn yẹn máa jẹ́ mafati al-sharr wa maghaliq al-khayr. Àkọ́kọ́ ìrìn èèyàn tí ń bẹ láyé farabalẹ̀ gbọ́ mi kọ́ wá omi tó belong sínú méjèèjì. Èèyàn àkọ́kọ́ òun náà làwọn tọ́lọ̀ ń gbé wọn kalẹ̀ wọ́n máa ṣílẹ̀kùn oore wọ́n sì máa tilẹ̀kùn aburú. Èèyàn kanu èèyàn ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run gbé wọn kalẹ̀ wọ́n máa ṣílẹ̀kùn aburú ni wọ́n sì máa tilẹ̀kùn orí. Ààjú méjèèjì yẹn lọ nínú ayé bó ti wá náà bíra rẹ léèrè béèrè níbo lọ wà nínú méjèèjì. Mánú ni tí ọmọ jẹ́ àjà tí máa dí ní lọ́kàn yóò fi dí ọlọ́kàn bẹ́ẹ̀. Ọwọ́ abẹ lọ lákọ̀ọ́kọ́ ìkọlọ̀ mọ́ sí wá lẹ́ni tí ó máa ṣílẹ̀kùn aburú tí ó sì máa tilẹ̀kùn orí. Ẹni tí ó máa ṣílẹ̀kùn orí tí ó máa tilẹ̀kùn aburú ni kọ́nà ó pè wá. Báwo èèyàn ti wá rí sẹ́wá ní aburú a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnìkan péré. Gbogbo aburú láyé ẹlọ́wádìí rẹ̀. Gbogbo ètí kò á ní júwe rẹ̀ fún wa àti títàn júwe rẹ̀ fún wa ẹnìkan náà ni máa bẹ̀rẹ̀ rẹ̀. Jẹ́ wáyé ọ̀kan wá péré Bismillahir Rahmanir Rahim ìsìnbá àṣà ashqaha. وقال لهم Ìfẹ́ ìlú jìnà. Ẹnìkan péré nígbà tó dìde láàrin gbogbo wọn. Èèyàn mẹ́ta ni wọ́n máa ń kún aburú lọ́wọ́. Ìsìyàn náà ní èèyàn mẹ́tẹ̀ẹ̀ta láàrin bí ìṣẹ́jú márùn-ún. Sẹ́wárí wọ́n ní kọ́ síláàdù àgbé kọ́nà máa sí ọlẹ́ni tí ó máa sílẹ̀kùn aburú. Kọ́nà kó sí ọlẹ́ni tí ó máa sílẹ̀kùn aburú ni tí ó sì máa sílẹ̀kùn orí. Torí jẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ àdìsí àdábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní al-fitnatu na'ima fala'ana Allahu man ayqadhaha. Ìta ń pè ní máa ní fàyàbalẹ̀ nínú ìlú, máa ní fàyàbalẹ̀ nínú ilé, máa ní fàyàbalẹ̀ lórí ẹ̀sìn, máa ní fàyàbalẹ̀ lórí ọrọ̀ ajé, gbogbo tó bá ti sopọ̀ mọ́rọ̀ ayé ẹni, máa ní fàyàbalẹ̀ lé lórí. Ànábì ní àìní fàyàbalẹ̀ lórí yìí ó sùn ní o. Ìbẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ tó ti sùn, àmọ́ fala'ana Allahu man ayqadhaha. Ibi dandan téyè fi lójú téyè fi lẹ́yìn kọ́lọ̀ máa bá ẹni tó bá jíwa burú bẹ̀. Táwọn èèyàn fi ní fàyàbalẹ̀ máa. Ẹ wá wo òwe Yorùbá kan láwọn àgbàlagbà wọ́n á bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀. Làbí sọ wípé gbogbo ìran ẹni tí ṣaburú táà bá rẹ́ni kúnni lọ́wọ́ lórí aburú ọ̀bá mọ́ máa lọ mọ́. Aburú ó tètè tánlẹ̀, àmọ́ nítorí pé à ń rẹ́ni kúnni lọ́wọ́ lórí aburú náà láburú fi wá máa lọ. Èèyàn mẹ́ta wá ní bẹ́ẹ̀ àmọ́ Yorùbá lọ́pọ̀ sọ wípé ẹni gbé kó láyọ̀ jáde bí ẹni tó gbálẹ̀, ẹni bẹ̀rẹ̀ aburú kò ṣàìdá bí ẹni tó kún lọ́wọ́ lórí aburú. Bá a bá dáadáa burú ni kò ní bẹ̀rẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ìṣẹ́niláburú yìí, àmọ́ gbogbo owó tó fẹ́ ṣaburú, ìtí mú ní ṣaburú, ìní wọ́n ń pè lábòsí. Ìtí máa ń tini lọ síbi àbòsí, nǹkan mẹ́ta náà ni. Nǹkan àkọ́kọ́
nínú tí máa mú ní lọ bí àbòsí láyé òun náà ní kí ló dé tí ò jẹ́ mi nǹkan àkọ́kọ́ nù. Kí ló dé tí ò jẹ́ mi tó fi já sípò lólówó tẹ́mi ò lówó? Kí ló dé tí ò jẹ́ mi tó fi já sípò ní ń ga èmi ọ̀gá? Nǹkan àkọ́kọ́ tí wọ́n ti lọ síbi àbòsí nù. Gbogbo bí tẹ́ bá ti rí àbòsí láyé ẹ wá nǹkan yìí síbẹ̀ pé kí ló dé tí ò jẹ́ mi gbọ́dọ̀ wà lábẹ́ rẹ̀. Àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní gbogbo bí tẹ́ bá ti rábòsí tẹ́ bá ti ráburú nǹkan kejì tí máa bẹ́ẹ̀ òun náà ni pé kí ló dé tí ọ̀já ara wa. Ó lè má jóhun àmọ́ kí ló dé tí ọ̀já ara wa. Kí ló dé tí ọ̀já sọ́dọ̀ tiwa kìí ṣe gbọ́dọ̀ rẹ̀ mọ́ ó ti dọ̀dọ̀ tiwa. Kí ló dé tí ọ̀já ara wa yìí a máa tini lọ síbi àbòsí. Ó ní nǹkan kejì tí máa tini lọ síbi àbòsí. Nǹkan kẹta torí pé kò sí fẹ́ ṣe wá sí mi kìí ṣe wá sí ẹ̀rín kìí ṣe wá sí ẹkún wá sí kọ́ lọ́rùn lónìí. Ó làákà iná bọ̀yé. Nǹkan kẹta tí mo ní lọ síbi àbòsí òun náà ni pé kí ló dé tá a máa ń rí lò lẹ́rú. Allahu Akbar. Kí ló dé tá a máa ń rí ìbàṣẹ fún? A ti mọ̀ pé kìí ṣàwa mọ́ kìí ṣèmi mọ́. Kìí ṣara wa. Kò sí lára wa. Àmọ́ ètò kù ni pé kí ló dé tá a máa ń rí lò ní ẹrú. Tí wọn ò bá ti rí ni lò lẹ́rú yóò dàbòsí. Ìran mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ṣàbòsí láyé nù. Gbogbo nǹkan yòókù ọlọ́lọ́tọ̀ ni. Ṣẹ́wárí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ṣàbòsí yìí. Ètò ń dáa jùlọ. Ó náà ní kí owó kan bẹ. Wọ́n á máa kí owó náà owó tí sọ ni lórí imú. Owó tí sọ ni lórí imú yìí. Owó kan ni tí máa fi ní sẹ̀sìn tí máa sọ ní dẹni àbùkù pé yàn wá farabalẹ̀ pẹ̀lú rẹ̀. Nítorí pé yàn padà dé ìgbò. Gbogbo ẹni tó bá fẹ́ ṣàbòsí láyé ìran àbòsí á máa jókòó tì ni. Bí ìran àbòsí bá jókòó tì ni ó ṣe déédéé owó tó so mọ́ ni lórí imú ni kò sí ní téèyàn ẹgbẹ́ téèyàn ọ̀la làáfíà ara yóò sì máa rí ni pẹ̀lú rẹ̀. Allahu Akbar. Ó náà ni pé alábòsí tí máa ń ṣàbòsí níbi tí máa ń ṣàbòsí pẹ̀lú aburú rẹ̀ yóò máa rẹ́ni tí ń ṣàbòsí pẹ̀lú rẹ̀ ní ìrí ìbànújẹ́ nítorí pé kìí ṣe tó jìnà sí. Tọ́bọ̀ wá débẹ̀ yẹn dúró nínú dídúró rẹ̀ kí wọ́n rán mi létí èèyàn mẹ́ta tí mo wí yìí lórí àbòsí ṣíṣe lórí kí ló dé tí ọ̀jẹ́ mi kí ló dé tí ọ̀já ara wa kí ló dé tí ọ̀jẹ́ ni tá a lè múlò. Al-Qur'ani yanjú àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú ọ̀rọ̀. Ìgbà tí Al-Qur'ani yanjú àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú ọ̀rọ̀. Ó ń sọ inú Suratu Safat. Ó ní Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. واحشر الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون. Àwọn mẹ́ta náà nù tí máa bẹ níbi ìran àbòsí. الذين ظلموا. واحشر الذين ظلموا. Àwọn ẹni àkọ́kọ́ òun náà lẹ àwọn tí wọ́n dáàbò sílẹ̀. Tí wọ́n wá dáàbò sílẹ̀ yìí wọ́n wá máa retí àwọn kan yẹn náà ń retí láti ṣàbòsí àmọ́ àwọn ò lè dálẹ̀ wọ́n ó kún àwọn tí wọ́n dálẹ̀ wọ́n ó kún wọn lọ́wọ́. wọ́n sì wá dáhùn. wọ́n bí ẹ̀wọ̀n níbi àbòsí níbi aburú náà wọ́n bí ẹ̀wọ̀n níbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ẹlẹ́ẹ̀kejì ni ẹ. ẹlẹ́ẹ̀kẹta àwọn tó dáàbò sílẹ̀ àtàwọn tí wọ́n bí ẹ̀wọ̀n nínú àbòsí. wà á máa kánú ya'budun. àwọn méjèèjì yẹn wọn ò lágbára wọn ò sì nípò wọn ò sì lọ́lá wọ́n wà lọ gbé àbòsí wọn báwọn tó nípò báwọn tó lọ́lá wípé láti ran àwọn lọ́wọ́ àmọ́ àwọn tí wọ́n fẹ́ lọ báyìí àwọn ò mọ̀ nípa rẹ̀ àmọ́ wọ́n fẹ́ lo personality wọn.
Al-Qur'an lọ́yẹ̀ náà rẹ̀ bẹ́ẹ̀ pé tó bá wá rí bẹ́ẹ̀ alladhina zalamu wa aswajahum wa ma kanu ya'budun min dunillahi fa'duhum ila siratil jahim. Gbogbo ọ̀rẹ́ ìyẹn láyé mo sọ pé kọ́ ọmọ kan aburú lọ́wọ́ ire ni kó kún lọ́wọ́ kó lè bá àrọ́ náà láti sọ̀kalẹ̀ rí tí kì bá sọ láwọn tí ń kún aburú lọ́wọ́ ni aburú ọ̀bá máa lọ ti bẹ́ẹ̀ aburú ò ní pẹ́ tí ó fi máa tán nítorí pé kì í pẹ́ rẹ̀jà àwọn tí wọ́n ń bẹ lágbègbè ìjà ni wòye ṣe kọ́ rẹ̀jà. mo wá sọ nínú ọ̀rọ̀ wípé gbogbo àwọn tá à ń ṣe wáàsí gbogbo àwọn tá à ń báyàn sọ̀rọ̀ Ọlọ́run tá a jẹ́ mùsùlùmí nítorí pé gbogbo àwọn mùsùlùmí náà la gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀ Ọlọ́run. Al-Qur'an nìyẹn nà lọ́rọ̀ kan láàrin ìṣẹ́jú méjì tí mi sọ máa jìlẹ̀. Al-Qur'an sọ fún Ànábì wa Mùsá alayhi salam àti ọmọ ìyá rẹ̀ tí jẹ́ Harun. Ọlọ́run á sọ fún àwọn méjèèjì pé faqula lahu qawlan layyinan la'allahu yatazakkaru aw yakhsha. Ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́. Ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ níbi tọ́lọ̀ ti ní yóò ṣiṣẹ́. Nǹkan méjèèjì tọ́lọ̀ sì fẹ́ kó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ lára ẹni tọ́lọ̀ rẹ̀ sí. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́lá, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn onígbò, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn aláṣẹ, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn tá a ní wọ́n máa darí nǹkan, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lọ ṣọ́ra ẹ̀ kan àbùkù lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gbogbo ọlọ́lá, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gbogbo onígbò, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn tá a pàṣẹ fún pé kí wọ́n máa pàṣẹ, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́ ẹ̀ bá lọ ṣọ́ra ẹ̀ kan àbùkù wájú Ọlọ́run. Ọ̀nà rẹ̀ lélẹ́yìí ẹni tó fẹ́ ṣaburú náà ti fẹ́ dópin aburú kò fẹ́ ṣaburú mọ́ àmọ́ nítorí àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí nìdí tí wọ́n fi jẹ́ kókó níbi aburú. Ìgbà tó lọ sọ fún Ànábì wa Mùsá alayhi salam ibẹ̀ wà tọmọ ìyá rẹ̀ ọyẹ máa lọ nísìn àmọ́ tẹ́ ẹ bá dọ́dọ̀ Fáráò faqula lahu qawlan layyinan. Nǹkan méjì náà tara ọ̀rọ̀ náà jáde. Àkọ́kọ́ la'allahu yatazakkaru aw yakhsha. ìgbà ìfẹ́ sọ yẹn yatazakkaru bóyá yóò jẹ́ ìrètí fún aw yakhsha tàbí ọ̀tá rẹ̀ bẹ̀rù Ọlọ́run. Nǹkan méjèèjì yẹn ṣiṣẹ́ lára Fáráò ó ṣiṣẹ́ dáadáa. Ìjọ tí Mùsá dọ́dọ̀ rẹ̀ tí Mùsá bá sọ̀rọ̀ Mùsá bá sọ̀rọ̀ tán ìgbà tí ó bá sọ̀rọ̀ tán Fáráò náà dìde. Ìdìde tí Fáráò náà dìde ó dìde wọnú ilé lọ. Ìwọnú ilé tó wọnú ilé ó fẹ́ lọ bọ́ sọ gírímánkáì èmi mo tó báyìí aṣọ yẹn ni Fáráò náà fẹ́ lọ bọ́ lẹ́nu ilé láti wọṣọ tẹríba. Àmọ́ abánigbé mọ́mọ́ wọ ẹni wọ́n lọ́tẹ̀ ẹni ni. Hámánà èyí tí jẹ́ wọléwọ̀de Fáráò ó rí Fáráò náà lẹ́ẹ̀kan náà ní ìṣesí tó fi dìde wọlé Hámánà tẹ̀lé wọnú ilé ni. Ìgbà tí Hámánà tẹ̀lé wọnú ilé ó ní kí lọ fẹ́ ṣe wọ́n dá mi ó ní mo fẹ́ gbà fún Mùsá ni ó ní mo gbà ó bọ́ ọ bá gbà ìwọ tó ti pé ìlà rẹ̀ ń jẹ́ àlẹ́rọ̀ kókó mọ́lẹ̀ àlẹ́ ìwọ tó ti sọ pé wọn náà lọ bá gbogbo wọn ìwọ tó ti sọ pé ọlọ́run lọ jẹ́ tí wọn náà lọ padà wá bọ́ sábẹ́ ẹni tá a wí yìí wọ́n gbà ó jáde padà ní ti ìbínú ìgbà tí Fáráò náà jáde padà ní ti ìbínú ó ní ìnígbọ̀n ìnígbà àfikọ́já sí pé Mùsá yìí kò ní rí sí ọlọ́run jẹ́. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Mùsá kúnlé ìgbà tí Mùsá kúnlé Mùsá kúnlé lásán ó gbọ́ àwọn kankan kúnlé nínú tí Mùsá kúnlé òun náà ní gbogbo àwọn èèyàn tí bẹ́ẹ̀ lára Fáráò náà tí Fáráò náà fi sọlá Mùsá kó wọn kó lẹ́yìn Fáráò náà ìyẹn ti ìbànújẹ́ fún Fáráò náà. Àwọn tá a fi sọlá náà ni àwọn tá a fi sepò náà ni wọ́n kú wọ́n wá bọ́ sẹ́yìn Mùsá wọ́n wá tẹ̀lé Mùsá jáde wọ́n láwọn tẹ̀lé Mùsá lọ. Ìtẹ̀lé Mùsá tí wọ́n tẹ̀lé Mùsá lọ inú bí Fáráò náà àwọn kì í sì ṣe nǹkan láyé àbí wọ́n bá Ifá wọn sọ̀rọ̀. Wọ́n pe Ifá ibẹ̀ ẹ̀ bá wàjà kí ni jọ́ ṣẹlẹ̀ ká tó ṣe ìrìnàjò yìí wọ́n ní wọ́n bá ń lọ Fáráò ò ní bọ̀. Fáráò náà tún jókòó ó ní ìní tẹ̀lé Mùsá ẹjẹ́ Mùsá máa lọ
àwọn amánà ti bẹ́lẹ́gbẹ̀rẹ̀ ó sọ fún Musa ó sọ fún Fìràhùn ó ní rẹ̀ Fìràhùn tó bá fi lè dé kí wọ́n lọ ọlá ti bọ́ mọ́ lọ́wọ́ o mọ́ àjẹkọ́ lọ bọ́ mọ́ lọ́wọ́ má jẹ́ kí wọ́n lọ jẹ́ ká tẹ̀lé wọn wọ́n sì ń sọ fún Fìràhùn pé ibi tó ń lọ yóò dé bọ̀ ó tún jókòó ó padà dìde ìgbà tí ó dìde nítorí kí àyà àgbàgbà ń sọ ìsọfún àdàbà Muhammad sallallahu alaihi wasallam ibi wà nù má kìlẹ̀ láhùn fil ardi wa nuriya fir'auna wa amana wa junudahuma minhum ma kanu yahzarun. Fìràhùn tẹ̀lé Musa ẹ̀rù ń ba Fìràhùn àmọ́ kò fẹ́ kọ́ lọ́wọ́ wọ́n ti sọ fún bẹ́ẹ̀ mi tí lọ yìí kò ní bọ̀ òun náà ti máa gbóhùn òní bọ̀ àmọ́ ọlá ti bẹ lọ́wọ́ rẹ̀ kò fẹ́ kọ́ lánàá ọ̀bọ rẹ̀ ó tẹ̀lé Musa gbogbo bó ṣe tẹ̀lé Musa nínú fún àyàfu nítorí pé kò fẹ́ kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ ká gbọ́ bẹ̀ tí mo fi sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́lá gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn onípò gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn alágbára tẹ́ ẹ̀ bá ṣọ́ra sí ẹ̀ padà kàbùkù wájú Ọlọ́run nítorí pé Fìràhùn náà fẹ́ gbà àmọ́ta ni òjò gbà Hámánà ni òjò gbà wáàsí tí Musa ṣe fún Fìràhùn ó mú Fìràhùn lẹ́mìí àmọ́ ní Hámánà ní gbogbo nǹkan náà ti kó wọn ọ̀la wọ́n ti sọ̀rọ̀ àwọn dọba wọ́n ti sọ̀rọ̀ àwọn dolówó wọ́n ti sọ̀rọ̀ àwọn di gbajúmọ̀ tó o bá fi lè gbà fún wọn sọ padà wá bọ́ sábẹ́ ọmọ burúkú yẹn ni wọ́n pe Musa náà lọ́mọ burúkú jọ́nà wípé tó bá ti bọ́ sábẹ́ ọmọ burúkú yẹn o nǹkan ti tán náà nìyẹn o tí bá ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ fún ni nímọ̀ràn aburú ẹ̀yin lẹ̀ dé kí aburú ọmọ parí ní gbogbo bí táburú bá ti ń ṣẹlẹ̀ ìmọ̀ràn aburú ẹni kì í paná aburú kó ń bẹ́ẹ̀ lẹ́ni tí ọmọ fún ni nímọ̀ràn aburú ìwọ máa jẹ́ mọ̀fá ti àjàkọ́yì máa jẹ́ ni tí ọmọ sílẹ̀kùn oore wọ́n máa ga àdékà sáré kó o sì máa bẹ lẹ́ni tí ọmọ tilẹ̀kùn aburú bọ́ ọ bá ń ṣe bẹ́ẹ̀ èrè rẹ̀ padà kalẹ̀ àmọ́ wọn tó bá ń sílẹ̀kùn aburú tó ń tilẹ̀kùn oore tó o bá ń ṣe bẹ́ẹ̀ bọ́ bá yí òrí ọ tọ̀run rí ọ wàá máa pẹ́ sàn bẹ́ẹ̀ ẹja máa pọ̀ pa ara wa kó o níbi aburú kálí bá a sọ kálẹ̀ rí subhana rabbika. Allahu akbar. مولانا الحاج بشرى عبد السلام أمير دام الله حياته. afẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni wọ́n fi gbé gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ ẹ bá mẹ́lẹ́kọ̀ọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ibi tí wọ́n parí ẹ̀ sí yóò jọra wọn yóò sì sọ̀kalẹ̀ dáadáa. dánilóhùn kí ló wí lọ́wọ́ nọ́mbà ẹlẹ́kẹ̀ yìí ní mẹ́sàlẹ̀ òun ni wí ayẹ́rẹ́sì lónìí sí náà ní ẹnìkan ìgbádùn táwọn ohun àti ìbẹ̀ ọ̀sọ̀. mo ti kú mẹ́yẹn ní wàhálà. ọlọ́mọdé ẹ̀ sì sọ. Amina. wọ́n padà lẹ́yìn yín. Àmín. La ilaha illallah. Amina. bá a ti jòkó yìí ẹ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. àbá àbúrò ààrẹ yẹn yorùbá nẹ́bí máa ní. Wọ́n ti ń sọ̀rọ̀. èmi làkọ́kọ́ olórí rẹ̀ kó yorùbá nẹ́bí dáadáa. Sallallahu alayhi wa sallam. ọ̀yẹ̀ wí tẹ̀lé mi ní Allahumma. Allahumma. innaka afuwun. Innaka afuwun. karimun. Karimun. tuhibbul afwa. Tuhibbul afwa. fa'fu anna. Fa'fu anna. bẹ́ẹ̀ máa mẹ́rin jòkó yìí tó ti sùn. Soji. ọ̀fẹ́ ìfọ̀mọ̀lá kejì ń. Sọ́kè Allahumma. Allahumma. innaka afuwun karimun. Innaka afuwun karimun. tuhibbul afwa. Tuhibbul afwa. fa'fu anna. Fa'fu anna. ẹja wí kẹta Allahumma. Allahumma. innaka afuwun karimun. Innaka afuwun karimun. tuhibbul afwa. Tuhibbul afwa. fa'fu anna. Fa'fu anna. ọlọ́dún wa nẹ́bí kọ́ wọlé olóòkè. Sallallahu alayhi wa sallam. tí ìyẹn ní tó yìí lọ́kàn náà máa nẹ́bí yòókù yìí. Sallallahu alayhi wa sallam. ẹja yòókù àtàbí yòókù bá dájọ́ kan. ìwà ń gbọ́ ohun kan Allahumma inni a'udhu bika min kadari su'i. àtàbí yẹn dákẹ́ nǹkan bẹ̀rẹ̀ kan lọ. àtàbí wa tọ́ pa òun lọ. nígbà tí ọ̀pọ̀ àrẹ ni tí ń sọ̀rọ̀ ó ní màláíkà Jibrilu. Allah. ó ní wa Jibrilu kúrò tó fẹ́ bó ti ń gbádùn Ọlọ́run tó yìí. Allahumma inni a'udhu bika min kadari su'i. Ọlọ́run sọ mímí kádàrá abú.
wọ́n sọ̀rọ̀ àpàdà sí ìwé ẹ̀nìkan nítorí òun ti kọjá. Ẹja tọrọ dáadáa. Ẹja tó lè kọ́ níbi ìlànà yìí kìí ṣe bá tí. Àwọn kan bẹ ní sọ́ra wọn lọ́wọ́ mi látò lè kọ́ níbi báwọn gbà ṣé ìwé ẹ̀ lè pa mí láyò. Wọ́n wo jáde náà lọ́kàn kan báwọn. Ẹja wílẹ̀ kan sí pé Allahumma. إنك عفو كريم إنك عفو كريم تحب العفو تحب العفو فاعف عنا فاعف عنا. Adúpẹ́ fọ́lọ́run ìtọ́ka wa mọ́ ìdá. Alábí ẹlẹ́pẹ̀ nìkan sọ ATM káàdì nù méjì bóyá sàkáàtò lùfítìrì rẹ̀ bí ó ti bí ààrẹ dájí náà ni. Dákun ètò wa gbà yín bẹ́ẹ̀ ń bí ọ̀gá wọn ní point. Ó sì mú kóde ẹ̀ lọ́wọ́ ọ wá tẹ́sítì ẹ̀ nínú ọkùnrin mi. Ẹ bá ń dẹ́ Muhammad. Bàbá àgbà Kásánúwú bàbá wọlé. Mọ̀lẹ́hu nàbí yìí ló wí. Adamallahu hayatahu. Bẹ́ẹ̀ tí ń wọlé ní bàbá ìmọ̀ mọ̀ pé ẹ máa wọlé. Ẹ máa rọra. Ìtàntàkì ń mìíràn àdúgbò hìnà. Àmín. Wàhúzù hìnà wúyọ̀ áàdì dínà. Àwọn ìmọ̀ látúbù kì mí ní àtàrí hìlà yáda. Fàkọ́dí bàgá. Wà àdìmọ́nà ìnáda. Àmín. Lẹ́yìn wọn wọn jẹ́ ẹni tó ní àwòmí tí ẹ sáámi fún wọn. Amina. Ẹ sáámi fún wọn. Àmín. Náà, agbẹ̀bí kábẹ́lẹ́ tó ẹlẹ́kejì. Lẹ́yìn tó lọ́kọ́ tí ìyẹn ṣe ní ọgbà.